Ah, ẹ káalẹ́ o gbogbo jọ̀mọ́ dúkà a kú àtàárọ̀ gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn pé màá wá sórí ìkànnì yìí. Mo fẹ́ fi ètò bí wọ́n ṣe ń fi ọba jẹ nílẹ̀ kóòtù òjìrè àti ipa tí àwọn ọba ń kó láwùjọ ilẹ̀ Yorùbá àti kí ni ìdàgbàsókè tí wọ́n mú bá látẹ̀yìnwá. Ẹ̀yin ènìyàn mi, ẹ máa bá mi kálọ. Ṣé rí nígbà ìwáṣẹ̀ nígbà tí ojú rere máa wá sílé ayé láti Ilé-Ifẹ̀, nígbà tí Yorùbá bẹ̀rẹ̀ ìrìn àjò, ọba jíjẹ kì í ṣe onídàndàwì bíi ti sìn yìí. Ètò ọba jíjẹ ó ti mẹ́hẹ̀ gan láwùjọ Yorùbá lónìí. Ètò ọba jíjẹ ó mẹ́hẹ̀ lọ́pọ̀lọpọ̀. Léléyìí tó jẹ́ pé ó wà nù fàsẹ́yìn tó bá ìran Yorùbá tó sì tó bá èdè Yorùbá àtàṣà wa. Kò jẹ́ a rí nǹkan kan yanjú mọ́. Lílé táwọn èèyàn ń fojú wò ó pé ó tọ̀nà bó ṣe rí tí ó dẹ̀ tọ̀nà bẹ́ẹ̀. Ẹ̀yin ènìyàn mi, ọ̀rọ̀ pọ̀ ń di ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ọ̀rọ̀ pọ̀ ń di ẹ̀. Ọba ilẹ̀ Yorùbá kì í ṣe ọba ẹ̀sìn o. Àwọn èèyàn ló tẹ̀yìn gbèrú Yorùbá látẹ̀yìnwá o. Náà sọ ètò ọba jíjẹ ńlẹ̀ Yorùbá di ọba ẹ̀sìn. Dandan gbọ́dọ̀ jẹ́ Mùsùlùmí, dandan gbọ́dọ̀ jẹ́ Kìrìsìtẹ́nì. Kò sínú ètò ìjọba ńlẹ̀ Yorùbá. Torí tí wọ́n ń pè lọ́ba ńlẹ̀ Yorùbá gangan lòòṣà. Ọba ilẹ̀ Yorùbá òòṣà ni wọ́n. Ìtí wọ́n sì ń pè ní òrìṣà ńlẹ̀ Yorùbá kì í ṣe àbùkù. Ẹni tí orí yan re, tí ìṣẹ̀dá rẹ̀ tó yan re ni Yorùbá ń pè ní òòṣà. Ẹni tí orí rẹ̀ ṣá dá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀, òun ni Yorùbá ń pè ní oríṣàdá, náà ń pè ní òòṣà. Ṣùgbọ́n nígbà tí àṣàwọ̀ ti wọnú èdè Yorùbá, tí àwọn ẹ̀sìn tó máṣàdání ti wọ̀ láti ilẹ̀ ibòmíì, wọ́n ti twist èdè Yorùbá mọ́ Yorùbá lọ́wọ́, wọ́n ti dàrú débi pé Yorùbá tá à ń sọ lẹ́nu igan ọ̀pọ̀lọpọ̀ gbọ́ bí Yorùbá bó ṣe dùn tó yìí, tó jẹ́ pé àwọn wèrè ọmọ àlè kan pè ní fanakula. Despite that náà, àwọn èèyàn tó ń gbọ́. Àwọn èèyàn tó ń gbọ́ Yorùbá tá à ń sọ lẹ́nu yìí. Ẹ jẹ́ kí Yorùbá wá sọ̀rọ̀. Ẹ máa rẹ́rìn ni nígbà tí wọ́n sọ̀sọ̀ kú sọ. Òyìnbó yìí náà tó ní ẹ̀ tó ń gbọ́. Torí kò sí bó ṣe fẹ́ sọ èdè níwájú elédè tó láì tí ó fi yàn pọ̀ kú oríire pẹ̀lú èdè tó ń sọ. Kò lè dàbí. Ẹni tó bá gbé èdè ilẹ̀ bòmíì dáadáa ni ó mọ̀ pé ìtàn pè ní èdè wà lára àṣà. Tá bá dẹ̀ fẹ́ kóyàn lẹ́rú, ẹ lọ wò ó dáadáa. Tá bá fẹ́ kóyàn lẹ́rú láyé àtijọ́, èdè ẹnu rẹ̀ wọ́n kọ́kọ́ gbà. Níjọ́ tó bá ti sọ èdè rẹ̀ ẹnu jọ́nà lọ dọmẹrú, lọ kú lọ́mọ. Because kò sí tó fẹ́ fi identify ara rẹ̀ pẹ̀lú ìran tó ti jáde. Ìtàn pè ní èdè nìyẹn. Èmi ètò tí mo fẹ́ ṣe kò papọ̀ mọ́ ìkọlù ẹ̀sìn, ṣùgbọ́n àlàyé ó máa fara gbá ẹ̀sìn torí ẹ̀sìn wà lára nǹkan tó tàbùkù ọba nílẹ̀ Yorùbá. Kò sí bí mo ṣe fẹ́ sọ tí ò ní fara gbá ẹ̀sìn, ṣùgbọ́n mi ò wá láti wá tàbùkù ẹ̀sìn ẹnì kankan. Kò sẹ́ni tí ò ní right sí ẹ̀sìn yẹn. Ṣùgbọ́n bí tí àbùkù ti bá èdè Yorùbá àti àṣà èdè Yorùbá, òun ni nǹkan tẹ̀mí ń tà láti sọ. Látara àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá, ibẹ̀ ló ti bá. Ẹni ẹ ṣáà wò ó. Láyé àtijọ́, tá bá fẹ́ jọba ńlẹ̀ Yorùbá, tí wọ́n bá kọ́kọ́ mú ọmọ oyè, kì í ṣe gbogbo ìlú tó wà ńlẹ̀ Yorùbá ní ń dífá náà fi fá yan ọba. Kì í ṣe gbogbo ilẹ̀ kóòtù òjìrè ní ń lò. Àwọn ìlú tí wọ́n ń lò àwọn ìlú àtọlẹ̀dọ́lẹ̀ ni. Àwọn ìlú tó ti pẹ́
nílẹ̀ Yorùbá ni wọ́n máa ń lò. Àwọn kan wà tó pé ìlànà wọn bíi irú Ìbàdàn, ìjòyè ọba nìbàdàn tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí pé ó yàtọ̀. Tí wọ́n bá jọba ń bàdàn, ẹni tó bá ó kàn, ẹ̀mí tí ìjọba bá ti kú ló ti mọ̀ pé ọba ti kàn òun. Nílùú Ìbàdàn tí ò dẹ̀ sí àǹjayò pa, tí ò sí rọ́tẹ́ ẹ fẹ́ pa, wọn ò lọ kóòtù lórí ẹ̀rí nígboro ìlú Ìbàdàn lórí ìfọbajẹ. Títí wọ́n ń bẹ̀ yẹn ó clear gédégbé. Ṣùgbọ́n láwọn apá abòmíì nílẹ̀ Yorùbá, Ifá ni wọ́n ó lò láti fi mọ́ba nítorí pé ọmọ òye pọ̀. Wọn èwo ni ó san ìlú iná máa ń fífá béèrè, kì í ṣe pé Ifá ni ó sọ pé kíni kan, ṣùgbọ́n ìgbà alágbájá ni ó san ìlú, ohun tí Ifá fẹ́ sọ nìyẹn. Ifá ò sọ pé ẹni tí tóun ò mú kì í sọmọ ọba o, torí àgbọ́yé àti àlàyé gbọ́dọ̀ wà láàárín ẹ̀ dáadáa lélẹ̀ táwọn èèyàn ò kí ń kíyèsí. Ifá ò ní sọ pé nìkan kì í ṣe ọmọ ọba. Èyí tí Ifá ò sọ ni pé tí lágbájá bá jẹ, òun ni ìlú ó fi rójú, tí ìlú ó ráàyè. Èyí tí wọ́n máa ń lò nínú Ifá nù. Màá mú ìtàn kékeré kan wá nípa Ilé Ifẹ̀. Nígbà tí Odùduwà ó fi wá jọba Ilé Ifẹ̀, nítorí pé ọmọ bíbí ìlú Ifẹ̀ ni, ibẹ̀ láti bí bàbá rẹ̀. Bàbá rẹ̀ náà ló gbà Ilé Ifẹ̀ ni. Tẹ́yìn ò bá mọ̀ tán, kò sí tí ń jẹ́ Odùduwà àtẹ̀wọ̀nrọ̀, kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. Àlọ́ ni. Àwọn ìtàn tí ò rẹ́sẹ̀ walẹ̀ ni Odùduwà jábọ́ látọjọ́. A rí àwọn ìlú lóríṣiríṣi náà táwọn náà gbà pé àtòdì ọ̀run làwọn tó tẹ̀lú tiwọn náà ti wá. Gẹ́gẹ́ báwọn kan náà ṣe ń sọ ìtàn lénìí pé Ádámù àti Éfà wọ́n mọ wọ́n léèrè ni wọ́n ṣe kíní kan ní ẹ̀mọ̀. Wọ́n kálukú ló ní ìtàn tó fi bá kìrìn àjò wọn up. Bọ̀ nínú ìwádìí ìjìnlẹ̀, Odùduwà kò sọ̀kalẹ̀ látọjú ọ̀run, kò sọ̀kalẹ̀. Mi ò ráyè lénìí láti wá sọ̀tàn Odùduwà fún yín, ṣùgbọ́n ìtàn bọ́ba jíjẹ ti rí nílẹ̀ Yorùbá bó ti rí. Ọba jíjẹ ti wà tipẹ́tipẹ́ nílẹ̀ Yorùbá, bọ̀ bí wọ́n ṣe máa ń jẹ mo fẹ́ ṣàlàyé fún yín lénìí. Nítorí mú fáwọ ètò ìjẹ ọba, kì í sì sọ ọba nìkan náà máa ń fífá béèrè nílẹ̀ Yorùbá. Àwọn tó sọ̀rọ̀ ọmọfá tán ló fá fún pọ̀. Tí ìlú bá ní crisis, tí wàhálà wà, tí rúkèrúdò wà, tí àìfàyàbalẹ̀ wà, Ifá wà nù táwọn ará ajọ́ máa ń lò láti fi mọ kí ni ìgbésẹ̀ tó kù tó yẹ káwọn gbé, láti fi mọ ibi tí wọ́n ń lọ àti ibi tí wọ́n ti ń bọ̀. Wọ́n sì lò ó, yóò dẹ̀ tọ́ wọn sọ́nà. Bí ètò Ifá ṣe rí nìyẹn. Ìwúlò Ifá pọ̀ gan jára. Ó pọ̀ gan tá a bá túlẹ̀ lórí ìkànnì yìí, a ní sùn lálẹ́ yìí níbi tí Ifá wúlò dé. Ifá wúlò ẹ mọ̀ jẹ́ ń tàn yìí o. Ṣùgbọ́n ọjọ́ tí n bá ń bọ̀ wá sọ̀rọ̀ lórí Ifá, ìjọ náà lẹ máa mọ bí Ifá ṣe rí, ṣùgbọ́n kì í ṣe ní. Mo kàn fẹ́ sọ ìgbésẹ̀ tí Ifá máa ń gbé nínú ìfọbajẹ. Ní ìlú Ìbàdàn wọn kì í lo Ifá o láti fi mọba, nítorí pé àdéhùn àti àsọtẹ́lẹ̀ làwọn ń tẹ̀lé, ìyẹn nílùú Ìbàdàn. Látijọ́ ní òde Ọ̀yọ́ wọn kì í lo Ifá. Nígbà tí òde Ọ̀yọ́ bẹ̀rẹ̀ wọn kì í lo Ifá. Èèyàn mélòó ní bẹ lórí ilẹ̀ ńgbà náà tí wọ́n tún máa lo Ifá. Ṣùgbọ́n nígbà tí ìdàgbàsókè náà ń bá Ọ̀yọ́ làwọn náà bẹ̀rẹ̀ sí ní ti Ifá bọ ìrìn àjò wọn, máa ń fi Ifá wá ọmọ oyè lọ́yọ̀ọ́. Àwọn náà ní bó ṣe ń tò. Ìtò sì mú Ifá wọ ọ̀rọ̀ oyè jíjẹ ni ká fẹ́ mọ bí ìgbà ó ṣe tù ìlú lára sí táwọn bá fọmọ oyè kan jẹ. Ìtò mú Ifá wá nìyẹn. Tí Ifá ò sì ṣe mistake rẹ̀ rí. Gbogbo ibi tí wọ́n ti parọ́ mọ́ Ifá, kò sí ẹ̀sìn rẹ̀ máa ń padà ń yọ ní àwọn ìlú bẹ́ẹ̀. Back to my point, nígbà tí Odùduwà ń bọ̀ wá sí Ilé Ifẹ̀ tẹ́ ń padà bọ̀, àti ẹ̀yìn odi ìlú ló wà nígbà tí ń padà bọ̀ wá sífẹ̀, ní Ifá ti sọ fún wọn wípé Odùduwà ń padà bọ̀ o, pé tó bá dẹ̀ là padà wọ̀fẹ̀ pé ayé Ifẹ̀ ó dáa. Ifá ti sọ.
àwọn babaláwo ìgbà yẹn tí wọ́n ń pè ní Ọ̀rúnmìlà, pé adélé Ọ̀rúnmìlà náà máa ń pè wọ́n, ni wọ́n ti dá ifá, wọ́n dẹ̀ ń rọ́ ètùtù títí níjọ́ tí Odùduwà láwọ̀fẹ̀. ìtọ́dẹ̀ mú Odùduwà láwọ̀fẹ̀ kò ju pé ètò tífá ti sọ àti ìrìnàjò tí ó rìn ìwọ̀fẹ̀ wọ́n ti sọ, ó dẹ̀ ojoojúmọ́ wọ́n dẹ̀ ń dá ifá yẹn bẹ́ẹ̀ ní fún wọn ní ètùtù tí wọ́n ó rọ̀ títí tó Odùduwà padà fi wọ Ilé Ifẹ̀ wá. Nígbà tí Odùduwà wọ Ilé Ifẹ̀ wá tó pàdé àwọn babaláwo níbodè Ifẹ̀ láti wọlé sífẹ̀, wọ́n béèrè orúkọ rẹ̀, ó dẹ̀ dá orúkọ rẹ̀ fún wọn láti mọ̀ pé òun ni. Wọ́n ti sọ bí ó ṣe rìn pé yóò kẹrúkẹrú wọ̀lú ni. Nígbà tí Odùduwà dé sí Ilé Ifẹ̀, gbogbo nǹkan ni ó ṣe fúnfẹ̀ ló ṣe, torí ẹ̀ lórúkọ Odùduwà ò ṣe parẹ́ nínú ìwé ìtàn ilẹ̀ Yorùbá. Kì í ṣe gbogbo èèyàn, kì í ṣe gbogbo àwa tá a jẹ́ ìran Yorùbá ni Odùduwà bí o, kì í ṣe gbogbo wa pátá o. Àwọn ọmọ Odùduwà àwọn máa ra wọn o, kì í ṣe gbogbo Yorùbá pátá ni ọmọ Odùduwà o. Tẹ́ ẹ máa ń wá ọmọ Odùduwà, ẹ máa lọ Ọ̀làràngún, ẹ máa lọ Ọ̀yọ́, ẹ máa lọ sí kí lórúkọ àwọn ìlú Yárámọkọ nǹkan kan Ìjẹ̀rò, àwọn àràn Odùduwà nù. Àwọn míì náà ń bẹ tó jẹ́ ìran Ọbàtálá bí irú Fọ́n. Àwọn agboolé kan náà ń bẹ ńlá gbèjì náà ń pè ní ọtọ́ máa ń kí wọn ní Olúfọ́n. Gbogbo àwọn àràn yẹn, àwọn àràn Ọbàtálá nìyẹn. Wọn ò tiẹ̀ tán mọ́ Odùduwà rárá. Ìran pọ̀ lóríṣiríṣi tá a tún lè tọwọ́ bọ̀ tó tún pọ̀ lọ nílẹ̀ Yorùbá báyẹn lóníranran, tó jẹ́ pé Odùduwà dé bá wọn Ilé Ifẹ̀ ni. Ètí mo wá fẹ́ fàyọ tó jẹ́ pàtàkì níbẹ̀ ni pé nígbà tí wọ́n fi Ifá béèrè tí Ifá sọ fún wọn pé tó bá dé òun nìkan fi jọba, wọ́n dẹ̀ fi Odùduwà jọba nítòótọ́. Odùduwà gorí àpèrè bàbá rẹ̀ ló níbẹ̀, ó dẹ̀ gorí àpèrè. Ìgbà tó gorí àpèrè, ó dẹ̀ mú àwọn ọ̀làjú wá bá Ifẹ̀. Ní tí ò jẹ́ kó orúkọ Odùduwà ó parẹ́ dọ̀la, ó ní ọ̀làjú tó mú wá sí Ilé Ifẹ̀. Kí lọ̀làjú ọ̀hún? Ó mú ètò bí wọ́n ṣe ń hun aṣọ wá sí Ilé Ifẹ̀. Aṣọ òfì tẹ́ ń wò léni tó pọ̀ rẹpẹtẹ táwọn sẹ́yìn jogún ẹ̀, Ifẹ̀ ló ti wá. Odùduwà ló mú wọlé Yorùbá. So lórílẹ̀‐èdè Nàìjíríà lénìí, nípa aṣọ wíwọ̀, Yorùbá yàtọ̀ gidi gan. Tẹ́ bá wò ó, ẹ rí i pé àwọn ìran Ìjẹ̀ṣà àwọn náà ti ṣe bísíǹsì òfì jù. Tẹ́ bá wò dáadáa, àwọn sáìn tẹ́ máa fi mọ̀ pé ilẹ̀ Yorùbá ni orírun aṣọ híhun tú Odùduwà tó mú wá nìyẹn. Ó dẹ̀ ṣe àwọn ètò yìí dáadáa. Ó tún mú bí a ṣe lo àwọn irin láti fi ṣe nǹkan lóríṣiríṣiríṣiríṣi tó jẹ́ àwọn iṣẹ́ ọwọ́ táwọn Yorùbá mú ní òwò ṣíṣe gidi, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òwò tó Odùduwà mú wá tó jẹ́ pátán láti fi kọ́ iṣẹ́ ọwọ́, òun lọ̀pọ̀lọpọ̀ padà lọ ń ṣe làwọn Yorùbá míì tó mú padà lọ sí Sudan tí wọ́n lọ ń tà. Látijọ́ ọjà Sudan, ọjà ńlá ni tó jẹ́ pé gbogbo àgbáyé ni máa wá ná ọjà yẹn. Ọjà kan bẹ Sudan, ọjà yẹn làwọn Yorùbá ti pàdé àwọn Lárúbáwá tó sọ wọ́n lórúkọ tó ń pè wọ́n Yorùbáwá, táwọn Yorùbá náà fi sọ àwọn Lárúbáwá ní Lárúbáwá. Ibẹ̀ láti sọra wa lórúkọ, Sudan ni. Ẹ lọ wádìí ìtàn dáadáa, gbogbo kátikàtí táwọn èèyàn ń ṣe káàkiri àìnímọ̀ tó òun ló ń fà á. Now kì í ṣe bí tí mò ń lọ nìyẹn, ṣùgbọ́n nígbà tá a fọba jẹ tán nílé Ifẹ̀, adé kan ń bẹ tí wọ́n ń pè ní adé àrè. Adé àrè yìí mi ní tọwọ́ bọ̀, torí tí n bá tọwọ́ bọ̀ yóò máa dàbí ìtàn. Ní tọwọ́ bọ̀, àlàyé ni mo fẹ́ wá ṣe. Ìyá adé ni, adé ńlá ni tọ́jọ́ ń bẹ lórí rẹ̀ nílé Ifẹ̀. Adé àrè yìí Odùduwà gan bá nílé Ifẹ̀ ni, táwọn ará Ifẹ̀ ń lò. Ládé àrè ti wà ń Ifẹ̀. Adé yìí Ifẹ̀ nìkan sílẹ̀ ti lérí, kò sí bómi tẹ̀sí lè mọ lórí ilẹ̀ àlàyé ẹ̀ lè rádé yẹn bò mí. Adé àrè yìí àlùjànnú adé ni, kì í ṣe adé kan kékeré tí àwọn gbé bọ̀yàn lórí. Adé ńlá gidi tààrà, adé àtọlẹ̀dọ́lẹ̀ ni. Káwọn adarúkọ àwọn adé, tá a bá wọn sọ̀rọ̀ adé,
Ọlọ́run tó wá jogún lára àwọn ìran Yorùbá kan ń bẹ tọ́lọ́run tó jogún adé fún yàtọ̀ sí Ifẹ̀. Lára àwọn ìlú yìí láti máa tún rí Ifọ̀n ìsinmi Ifọ̀n yìí, àwọn náà ọmọ aládé ni wọ́n. Sẹ́yìn gbọ́dọ̀ sọ fún pé wọ́n ìsọmọ Odùduwà gbogbo wọn ti wá rádé. Ìtẹ́fì máa mọ̀ nìyẹn. Adé yìí ìlú kan náà ń bẹ lọ́ṣun, the same place Ọ̀ṣun méjèèjì ti wá, wọ́n ń pè ìlú yìí ní Ọba Àgùn. Ọba Àgùn tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, àwọn náà ìlú adé ni. Gbogbo adé tí ń bẹ lọ́ba Àgùn adé àtọlẹ̀dọ́lẹ̀ ni. Torí ọdún adé tán máa ń ṣe, àwọn ìlú méjèèjì yìí ní ń bọ adé. Wọ́n ń bọ adé nífọ̀n, wọ́n sì ń bọ lọ́ba Àgùn. Wọ́n máa ń pe ọdún adé yẹn ní ọdún òtẹ́ adé. Ìlú méjèèjì yìí ló máa ń sọdún yẹn nílẹ̀ Kóòtù Òjìrè. Mi tún ti gbọ́ nótàn pé ìlú kan wà tí ń ṣe ọdún fádé. Ìlú méjèèjì yìí ni. Kẹ́ẹ̀kan fi lè mọ̀ wípé tí n bá ní mo fẹ́ sọ̀rọ̀ nípa lọ́ba tí mo mọ̀ nípa rẹ̀ ni, kì í ṣe àhesọ ọ̀rọ̀. Àwọn ìlú tí mo dẹ̀ dárúkọ yìí, tí mo pè ní ìlú àtọlẹ̀dọ́lẹ̀ yìí, kì í ṣèlú tẹ́ ti lè rí kà ní pé ìjọba yìí ni wọ́n gba adé. Mo fi pè ní ìlú àtọlẹ̀dọ́lẹ̀. Adé ti wà pẹ̀lú wọn láti ìgbà tó ti bẹ̀rẹ̀. Àwọn ìlú tí mo dẹ̀ ń dárúkọ yìí, ìlú tí ìtàn sọ fún wa pé wọ́n ti lo ẹgbẹ̀rún ọdún láyé ni o. Wọ́n ti lò tó ẹgbẹ̀rún ọdún méjì. That is 2000 years. Irú Ọba Àgùn is more than 2000 years tó ti exist. Mo ń bọ̀ lórí ìtàn Ọba Àgùn. Ìtàn ńlá ni tí mo ń ṣèwádìí ẹ̀ lọ́wọ́. Tí n bá kójọ tán màá gbé wàrà bàtà tẹ́ gbọ́ bó ṣe lọ. Torí àwọn kankan wà tó pamọ́ tó yẹ ká jẹ́ káwọn ọmọ tí ń tẹ̀yìn bọ̀ lẹ́yìn kí wọ́n mọ̀. Adé yìí kì í wá ṣe gbogbo ọba, kò sọ́ba tí wọ́n jẹ́ ńlẹ̀ Yorùbá tí ò lóró nú. Ibi tí mo ń lọ nìyí. Kò sí ọba tí wọ́n jẹ́ ńlẹ̀ Yorùbá tí ò lóró. Tá a bá rọ́bá tí wọ́n bá ṣe oró rẹ̀ pé fún, ẹ mọ ohun tí ó mọ̀ ṣẹlẹ̀ nínú ìlú yẹn. Tí mo ń sọ yìí ó ti yé àwọn àgbààgbà. Torí wá ṣe nílẹ̀ Yorùbá ti dàrú yìí pé gbogbo ẹ̀ ti fẹ́ di dáradára. Àwọn èèyàn ṣì ń bẹ nílẹ̀ yìí o. Àṣírí ẹ̀ ń gbọ́ lẹ́nu mi lénìí. Àwọn èèyàn ṣì ń bẹ lókè ẹ̀pẹ̀ tí wọ́n mọ bí tí ẹrù bá kan òkè tó kanlẹ̀ tó mọ bí tó lè gbé ẹrù kà. Wọ́n ṣì ń bẹ nílẹ̀ Yorùbá. Àwọn èèyàn ò tí ì kú tán. Torí gbàgbọ́ táwọn èèyàn ní ni pé wọ́n á ti kú tán kò sí nǹkan kan. Ẹ má fojú kò sí nǹkan kan wọlé Yorùbá o. Ẹ má fojú kò sí nǹkan kan wọlé Yorùbá. Torí ẹ̀ làwa náà ṣe fira wa bọ́ nínú ìrìn àjò yìí. Pé àní máa wò ó ran káwọn àtọ̀hún rìn wọ́n máa bà nǹkan bàbá wa jẹ́ ká dẹ̀ máa wòran. Nǹkan kan tó òyìnbó ò lè gbà láyé nìyẹn. Òyìnbó nígbàgbọ́ nínú pé ká jí nǹkan ní nǹkan ká sọ di tiwa. Ká wá lò ní lànà tiwa, kì í ṣe pé lànà tàwọn tí wọ́n jí lọ́wọ́ wọn. Bóyìnbó ṣe rí nìyẹn o. Bóyàn dúdú ni kó gba nǹkan ní nǹkan pẹ̀lú ìsìn. O yóò lọ sẹ̀ wọ́n ni wọ́n wà tó gbé nǹkan fún. Nǹkan ẹni wàá sọ di bàbàrà nú ayé tiẹ̀. Tí ó mọ̀ kàkún yóò wá mọ́ ti bàbá títí ẹ̀ yóò gbé pamọ́ yóò mọ̀ bàjẹ́. Èèyàn dúdú ló nìyẹn. Níta fi yàtọ̀ síra wa nìyẹn pẹ̀lú èèyàn funfun. Nígbà tí wọ́n ṣe ìwúyè ọba England níjẹta síjẹrin, ṣe bẹ́ẹ̀ rí àwọn ìrìn àjò tí wọ́n gbé ìgbésẹ̀. Then secondly, òyìnbó mọ̀ nǹkan tó ń pè ní ọmọ àlè. Nínú tó worst jù láyé ni pé ìdílé tí ọmọ àlè bá ti ń lẹ́nu ọ̀rọ̀, ẹ mọ ohun tí máa gbẹ̀yìn irú ilé bẹ́ẹ̀. Wàláì. Gbogbo ìdílé tó ti yọ̀ǹda fún ọmọ àlè kó máa pàṣẹ. Ilé bẹ́ẹ̀ ó padà parẹ́ ni. Òyìnbó wá rí wípé the only challenges tán lè ní England láyé wọn ni kó ọmọ àlè ó máa jọba lé wọn lórí. Wọ́n kọ́kọ́ gbé igi ẹsẹ̀ torí òyìnbó ṣe value DNA. Tóyìnbó tí ò bá mọ nǹkan tó pẹ̀lú ọmọ àlè wọn ò ní ṣe DNA. Wọn ò ní wá ṣe research lórí DNA tán pariwo dọ́là. Wọ́n gbọ́dọ̀ mọ ìbí rẹ ibi tó ti wá. Tó bá jẹ́ àjòjì gòdògbò, tí wọ́n lè fi dán ọ wò ni pé wọ́n lè fi àwọn executive kìíní wọ́n lè fi dán ọ wò. Kì í ṣe bí ọba ìlú wọn ò ní fi dán ọ wò láyé. Wọn ò sì ní fi dán ẹni tí ò ní fi àṣà wọn ṣe, wọn ò ní fi dán wò. Ṣé wá rí ìlú kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá tí wọ́n tẹ̀
kò sí eléyìí tí wọ́n tẹ̀ tí olódù Ifá tí wọ́n fi tẹ̀. Ibi àṣírí ilẹ̀ Yorùbá tí mò ń sọ lọ́dún fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn. Kò sí ilẹ̀ Yorùbá tí wọ́n tẹ̀ tí ò sí Ifá tí wọ́n fi tẹ̀. Kò sí ilẹ̀ Yorùbá tí wọ́n ò fi èṣù tẹ̀. Òun náà ń pè lẹ́lẹ́gbàá ara. Òun ń pè ní èṣù láàlú abamba òfẹ́ bàtákù jò bàǹbàmù. Ìlú kọ̀ọ̀kan tó wà nílẹ̀ Yorùbá ni wọ́n fi tẹ̀. Mo rí àrísá ní kíní coronation tó ń ṣe ní England láìpẹ́ yìí. Nígbà tí wọ́n fẹ́ gbé adélé ọba yẹn lórí, ọba òyìnbó, àṣà kì í ṣe nǹkan téèyàn máa ń fọwọ́ yẹpẹrẹ mú. Màá sọ àwọn ìlú tí wọ́n ti mú àṣà ní yẹpẹrẹ nípa oyè jíjẹ. Wọ́n wá gbé òkúta ńlá kan, wọ́n ti gbé pamọ́. Wọ́n sọ years iye ọdún tán ti fi gbé òkúta yẹn pamọ́. Years, thousands years náà ti fi gbé òkúta yẹn pamọ́. Wọ́n dẹ̀ gbé òkúta yẹn jáde. Òun náà kọ́kọ́ bọ, wọ́n gbé òkúta yẹn kalẹ̀ báyìí. Wọ́n kọ́kọ́ ṣe gbogbo ètùtù tó yẹ kán ṣe sórí òkúta yẹn. Pátákọ́ba tó wá jókòó. Ta wá lẹni náà? Àwọn tó mú ẹ̀sìn wá fún wa rèé o, tó mú Báíbù wá àti Quran. Àwọn funfun yìí náà ni o. Nígbà wọ́n dọ́dọ̀ yín, wọ́n rí wípé nǹkan lè fi tù yín lójú because wọ́n rí pé nǹkan yedeyede jọ yín lójú púpọ̀. Wọ́n wá fi panké, wọ́n fi gba búrẹ́dì lọ́wọ́ yín. Panké 50 naira, wọ́n fi gba búrẹ́dì 1000. Ntóyìnbó dánwò pẹ̀lú wa nìyẹn. Wọ́n wá sọ wá sínú òkùnkùn ayé. Níjọ́ tá ti wá gba ìsìn rèé, ṣé náà lu wá ti wá dúró? Sáàrí náà tàn láfíríkà báwọn ayé yòókù ṣe ń tàn. Ṣé gbogbo ètò òṣèlú ìjọba só dá láfíríkà? Ìlú kan lára Áfíríkà náà ló tún bẹ̀rẹ̀ sí ní yìnbọn lura wọn láìpẹ́ yìí ní Sudan tí wọn ò yé mọ́ jagun bẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni bá débẹ̀ ilẹ̀ ẹ̀sìn ni táwọn náà gbẹ̀sìn tí wọ́n ní Kùránì. Kò sálàáfíà ńbẹ̀, kò sí àlàáfíà. Kí ló dé táwọn èèyàn dúdú tá a ronú pìwàdà ká jókòó ká wo ibi tá a ti ṣubú ká lọ túbẹ̀ ṣe? Gbogbo nǹkan àjòjì tá a kó mọ́ra yìí, ibi tá a ti wọ wàhálà nìyẹn ilé ayé. Tẹ́ bá wo ètò ìjọba nílẹ̀ Yorùbá, kí ló fi yàtọ̀ sí ti ìlú òyìnbó? Gbogbo ìgbésẹ̀ tá a fi ń jọba ń bí, kí ló fi yàtọ̀ sí tó ṣẹlẹ̀ ní England láìpẹ́ yìí? Kí ló fi yàtọ̀? Ẹ wá wo bí kan ṣe rí tí kan bá fẹ́ jọba. Ẹ wo bí kan ṣe máa ń ṣètò ọba. Ìkan máa ń dájẹ̀ tí wọ́n bá fẹ́ jẹ odidi lérun, wọ́n ó jẹ lérun. Agíyẹn wọ́n lè má sí mbẹ̀. Wọ́n lè jẹ odidi lérun tí wọ́n jẹ rẹ́. Ó wá lè jẹ́ bí ìsàlẹ̀ tí ó tó bí kìlómítà kan làgíyẹn wọ́n máa wà. Ṣùgbọ́n gbogbo onúhun ilẹ̀ tó súnmọ́ àdúgbò ẹ̀ pátá ni wọ́n ti máa operate. Wọ́n wá máa ń pọ́n ọba wọn lédè bíi pé ọba yẹn wọn ò ní jẹ́ ó ṣiṣẹ́, kò sì ní rí oòrùn. Gbogbo ibi tó oòrùn bá tàn sí, ìkan ò ní jẹ́ kí oòrùn tàn sí ọba wọn láéláé. Wọ́n wà á mọ òkè, wọ́n mọ skyscraper. Tẹ́ bá wo báwọn ṣe máa kọ́lé ní England látijọ́, bá ṣe máa ń mọlé, bá ṣe máa ń máa gíyàn ẹ̀rùn nìyẹn. Wọ́n mọ tí ó ṣe ràbàtà, tí ó lo òkè sóró, bí òkè yẹn pápátá bẹ́ẹ̀ wọ́n lọ fọba wọn sí. Tóòrùn bá mú lọ́sàn-án, wọ́n gbé síbi òkè. Tó bá dọwọ́ ìrọ̀lẹ́ wọ́n tó sọ ọba yẹn kalẹ̀ padà sísàlẹ̀. Ọba yẹn ò ní ṣe kankan ju pé kó kàn máa gbádùn, kó máa jẹun lọ. Ẹ wo èrùn náà, bí èrùn náà ṣe ń sọba tiwọn. Wọ́n kó sọ́jà kalẹ̀. Ìran Yorùbá nìkan ni ò pọ́n ọba lé mọ́. Ọba náà tún wá pọ́n aráàlú lé mọ́. Àwọn gan wá pọ́n ara wọn lé. Gbogbo nǹkan tó lùwò sọ láìpẹ́ pátá gbé mo gbọ́ online tó jókòó ó ní Ṣàngó kì í ṣe Yorùbá pé tápà ni nítorí pé ẹ fẹ́ káwọn èèyàn ó ṣe Ṣàngó. Èmi ò ní káwọn èèyàn ṣe Ṣàngó, ìsìn ni kí wọ́n máa sọ ya, but wọ́n tẹ̀ ń bẹ́ lu nǹkan bàbá rẹ̀ mọ́. Ẹ sọ fún kábíyèsí Olúwo kó yé támpà pẹ̀lú nǹkan bàbá rẹ̀. Ìtì ń dánwò yìí ó dùn. Nígbà tí binibini ó bá bini, tí bèrè ó bèrè ó bá bèrè, yóò dùn Olúwo wàláì. Ìbọn tó tún sọ lẹ́ẹ̀kan sí, yóò dùn Olúwo because
ara rú ẹnìkan tó ṣẹlẹ̀ ní England tí gbogbo yín rí yẹn tẹ́ ẹ bá wò títí ẹ rí i pé ètò ìṣèjọba ìjẹ ọba ní England kò sí tó fi yàtọ̀ sí ti Yorùbá ìlànà kan náà là ń gbé gbà ìlànà kan ṣoṣo tí ò ní kọ́lọ́fínú wọ́n wá gbé ètò yìí kalẹ̀ nígbà tí wọ́n fẹ́ jẹ ọba Ilé-Ifẹ̀ ẹ lọ wo process tí wọ́n fi jẹ ọba tí wọ́n jẹ lọ́yọ̀ọ́ láìpẹ́ yìí ẹ máa wo process tí wọ́n fi jẹ kẹ́ fi compare àti England ṣé bí England láti rí tán mórúkọ lọ tán lọ fún kọ́ ṣe tutù tá a ṣe gbogbo àwọn rituals tó yẹ kán ṣe pátá náà ṣe fọ́ba yẹn before kan tó gbé adé wọ̀ lórí nígbà tí wọ́n gbé adé wọ̀ lórí wọn ò jẹ́ kó síjú wọnú adé yẹn mo wo tí mo ti fẹ́ wò bóyá yóò síjú wọnú adé yẹn ni kò síjú wo ó dorí kodò ó gbórí yẹn tó sojú yẹn straight báyìí náà fi tadé bọ̀ lórí. èmi ò wá mọ bí tí Yorùbá ti rí àṣà aláṣà táwa máṣà tẹwa dọmọ abóléṣelé tẹwa ẹ̀wọ̀n bẹ́lẹ́ bọ́ ṣẹ́gun sí. àwọn ọmọ bí tí Yorùbá ti ráṣà yẹn o débi wípé ẹ ti wá condemn àṣà Yorùbá débi wípé tí àrọmọdọ́mọ gan bá rí yóò mọ tutọ́ sí ni pé àṣà tí ò dáa ni àṣà dọ̀tí God. Iṣẹ́ ń bẹ lọ́wọ́ gbogbo wa láti ṣe nílẹ̀ Yorùbá a ní láti jòkó káàró dáadáa bó là ń bá lọ bóyá ká kọ́kọ́ close chapter àtàǹpé Yorùbá wọn kálukú máa lọ bí tó bá wù. kíní kan wà táwùsá ò lè fi ṣeré láyé ẹ̀yin ẹ lọ wórúkọ àwọn Haúsá ẹ lọ wórúkọ wọn. The only thing tẹ́ fi dá Haúsá mọ̀ àti Fúlàní ó ní ó bá jẹ́ Muhammadu àbí jẹ́ Buhari yóò ní orúkọ ọ̀sàmì ìlú wọn tó dédé ẹ̀ tí wọ́n fi máa pè é kò sí ni ó máa ní. Haúsá ń jẹ́ bábáwò ṣé èdè Lárúbáwá ni Àtíkù ṣé èdè Lárúbáwá ni Àtíkù kọ́mọ́ kí ọmọ Àtíkù ṣé èdè Lárúbáwá ni Babangida ṣé èdè Lárúbáwá ni Dangote ṣé èdè Lárúbáwá ni èdè Lárúbáwá ni Burantai ṣé èdè Lárúbáwá ni Dantata ṣé èdè Lárúbáwá ni bọ̀ Yorùbá ẹ lọ́wọ́ àwọn èèyàn ẹlòmíràn tó máa jẹ́ Hosseini Ramani nígbà tó ń bá sọ̀rọ̀ ní Hosseini Ramani só sáàdì lẹ́nu gan orúkọ tẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ kí èèyàn máa jẹ́ Hosseini Ramani kí ni mí ni ẹ̀ ń wo ẹlòmíì títí orúkọ tí ó máa jẹ́ ẹ̀rín ó kàn máa pa yín ẹlòmíì mú orúkọ tó ó sọ dànù á ní orúkọ òòṣà ni kí ni jẹ́ orúkọ òòṣà àwọn òyìnbó tó wá jẹ́ Mr Pen tó jẹ́ Mr Spoon ńkọ́ ẹ tí rí cutlass nínú àwọn òyìnbó ni láwọn òyìnbó tó mú àwọn orúkọ ìwá fún yín orúkọ tá a dẹ̀ sọ yìí tá a bá padà lọ sí díẹ̀ dáadáa tẹ́ lọ tàn wò dáadáa nígbà tí ìyá Muhammad ó fi bú Muhammad kò tí ì sí Islam Amina lórúkọ rẹ̀ ń jẹ́ nígbà tí bàbá rẹ̀ ó fi bí Muhammad Rasulullah sallallahu alaihi wasallam kò tí ì sí ti ń jẹ́ Islam Abdullahi ni bàbá rẹ̀ ń jẹ́ ògbúkú olóòṣà tó wá tó tọ́jú Muhammad dàgbà tán ní Abu Tọ́líbù ní ń jẹ́ nídìí òòṣà rẹ̀ dèní ṣé wò sọ Tọ́líbù mọ́ nínú ẹ̀sìn mùsùlùmí ni Muhammad tán sọ Rasulullah sallallahu alaihi wasallam Muhammad ṣé ó ti gba Islam tán fi sọ Muhammad ni sórúkọ yẹn wá yí padà nígbà tó gba Islam orúkọ rẹ̀ yí padà kó lámìnà orúkọ ìyàwó rẹ̀ Kádíjà ò yí padà orúkọ gbogbo àwọn èèyàn tó tẹ̀lé kò yí padà Sayyidina Ali gbogbo wọn ti ń jáwọn orúkọ yìí nígbà tí wọ́n ń sòsà wáì tí wọn ò change orúkọ wọn nígbà tí gbogbo gba Islam torúkọ sì ti wà ní Quran tẹ́lẹ̀ mọ́ jẹ́ tẹ́ bá ṣí gbogbo Quran nílé ni gbogbo àwọn orúkọ òòṣà àgbáyé náà ni wọ́n ń jẹ́ ń bẹ̀ ẹ mọ̀ rí Amina Abibulayi Abu Tọ́líbù àwọn orúkọ yẹn àbí Amina ti ń ṣe Islam kan tó bí Muhammad ni ẹ dáhùn question yẹn ibi tí Yorùbá ti ṣe mistake nìyẹn
tá a ti sọ̀rọ̀ pátápátá tá a rò pé à ń ṣẹ̀sìn Ọlọ́run ta lọ́lọ́run sọ fún inú wa pé tó bá ti ṣe kíní kan yé wà lọ́jọ́ ta ló rọ́lọ́run ọ̀hún gan rí ta lẹni tó rọ́lọ́run rí bí question kan tí máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn táwọn èèyàn bá ń sọ̀rọ̀ Ọlọ́run táwọn ń pariwo màá ní níbo lọ́lọ́run gbé wọn ní gbọ́rùn níbo lọ́lọ́run sọ fún yín pé ọ̀run lòún gbé níbo lọ́lọ́run ti bá yín jókòó tẹ́jọ sòkú sọ̀rọ̀ tó ní inú sánmọ̀ nílé òun wà pàápàá Ọlọ́run àdìtú ni nǹkan tẹ́ ẹ̀ lè rídìí rẹ̀ láéláé ni nínú nǹkan tí mo mọ̀ táwọn èèyàn lè rídìí rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni so ẹja gbé ti sẹ́gbẹ́ kan ayé wa ẹja mú tò táwọn òyìnbó ò bá fi àṣà tí wọ́n ṣe gbogbo aṣọ táwọn wọlé nìyí wọn ò ní lè ṣe gbogbo device tá à ń lò tá à fi ń ṣe rìkọ́dì yìí òyìnbó ò ní ṣe ìwé tá a gbé kiri Bible àti Kùránì làwọn náà máa ni wọ́n tẹ́ra mọ́ tí wọ́n máa kà báwa náà ṣe ń kà ń bí tágbé gèlè rabata sórí láì lè produce anything ordinary síbi oúnjẹ àléṣe àwọn ará john tó tún wá ṣe wàhálà lórí pé káwọn ọmọ wọn lè rí nǹkan dé bá gbogbo tá a dé bá a dànù a ní nǹkan tó ṣe kò wúlò tìtẹ̀lẹ́lẹ́ni táwọn wá fi ìmọ̀ tí wọ́n ṣe àwa rà á tún wá gba ìwé dání láti ibì kan àwọn ìwé yẹn àmọ́ mínì yẹn dáadáa àtó bẹ̀rẹ̀ sí níbi takora wa àwọn tó gbẹ̀sẹ̀ náà tó fèsì ara wọn nítorí pé nǹkan kànú rẹ̀ kò yé wọn níbo láyé Yorùbá ń lọ níbo gangan láyé Yorùbá ń lọ nígbà tó dídí ọba Olúwo tí ń bọ́ ta tó ní Ṣàngó kì í ṣe Nàìjíríà ó lè ṣe Yorùbá ni pé nupe ni ọmọ nupe ni pé tápà ni Ṣàngó ọ̀nà wo ni Ṣàngó gbà jẹ́ tápà nígbà tí kí náà ti ń porúkọ ẹ̀ tí kí náà ti ń pe Aláàfin Ọ̀yọ́ àkọ́kọ́ yìí Ọ̀rànyàn tí Ọ̀rànyàn bí Àjàká tó bí Ṣàngó tẹ̀gbọ́n-tàbúrò nígbà tó Ọ̀rànyàn gbéṣẹ̀ ṣe bá Àjàká ló tẹ́rí gba ló gbọ̀pá àṣẹ tí ń control Ṣàngó yìí òun ni ọmọ bàbá kan náà lòun àtàjàká ó padà gorí ìtẹ́ bàbá rẹ̀ tó ní Ṣàngó kú mbẹ̀ ó lé Àjàká kú mbẹ̀ Àjàká sì padà wá gba ipò yẹn mọ́ lọ́wọ́ again ìtàn wa ló sọ pé Ṣàngó ọmọ tápà ni nítorí pé ìyá rẹ̀ wá láti ilẹ̀ tápà kí ló wá fún yín láṣọránsì pé òun náà ọmọ tápà ni ọ̀dọ̀ ibẹ̀ ló gbé títí ilẹ̀ tápà ni wọ́n ti ránṣẹ́ sí pé kó máa bọ̀ àwọn ará Ọ̀yọ́ ò dẹ̀ gọ̀ wọn ò gọ̀ rárá wọn ò lè dán wò kọ́ máa lè ó gba ìtẹ́ bàbá wọn lọ́wọ́ wọn kò pọ́síbù àṣírí mo sọ fún ilé nìyí wọ́n lè máa ṣe ń bẹ̀ ńlẹ̀ ibòmí o nílẹ̀ Yorùbá o kọ́ máa lè ó mọ́ ká máa kọ́ máa lè lọ́mọ ọkọ kì í ṣe bí ilẹ̀ Ọ̀yọ́ mo lè fọwọ́ yẹn sọ̀yà dáadáa kì í ṣe bí ilẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ ò wá ní mọ̀ Ọ̀yọ́ mọ̀ o ní ìlú kan ẹ̀tàn kékeré mo fẹ́ kẹ́ tó gbà á sára lálẹ́ wọ́n ń pe ìlú kan ní bó ti wù kórí ìlú tó ń pè ní bó ti wù kórí ọkùnrin kan bẹ́ńbẹ́ wọ́n ń pè ní Adéòtí ó lóun ó joyè lé bàbá òun nígbà tí ẹni tó jẹ́ olórí ilé àkọ́kọ́ wọn tó sílẹ̀wọ̀ tó jẹ́ baálé ilé yẹn sílẹ̀wọ̀ Adéòtí náà wá ní òun náà lẹ́tọ̀ọ́ sí oyè ilé bàbá tòun náà pé ká jẹ́ kóun ó jẹ oyè ilé bàbá òun Adéòtí jáde òdì ó fò pé gbọ́n ẹ bá gbárùkù tí ìbọn ọmọ ilé kan náà gbogbo wa òun náà lẹ́tọ̀ọ́ sí àgbà kan wá wà nílé yẹn wá ń yarí pé tẹ́ ẹ bá pírẹsẹ̀ntì Adéòtí pé kó jẹ oyè ilé bàbá wọn òun ó tako kódà àwọn ó gbé lọ kóòtù dánwò àwọn èèyàn ní kí ló dé kò sọ̀rọ̀ ní wàhálà àbáṣẹ rẹ̀ wọ́n fa wàhálà títí wọ́n fa kódà ẹ̀mí bọ́ sí ó lé ìyá tó bí Adéòtí sì wà láyé ìyá rẹ̀ bá bẹ̀rẹ̀ sí sákàkiri pé gbà mí lórí ọ̀rọ̀ yìí
lágbájá àti lágbájá tí wọ́n ń jà ọ̀rẹ́ ni wọ́n, pé ọmọ agboolé kan náà sì ní bàbá kan náà ló bí wọn, kí ló dé tí ìjà ń dà ní wọn. Ará bísà ń sọ fún àwọn èèyàn Adéòtí pé ẹ tẹ̀yà rẹ nú dáadáa, ẹ bí pé ṣé lóòótọ́ l'Adéòtí lẹ́tọ̀ọ́ sí ipò tó fẹ́ jẹ. Ọ̀rọ̀ yẹn ò yá àwọn èèyàn pé kí ni ká tẹ̀yà rẹ nú fún, sọ pé kì í sọ ọmọ agboolé wa ni. Gbogbo ní ńlá arákùnrin táwọn ìṣàtàkùn oníláyé ó ní tó bá lóun ó jẹ́ wò ó bá dùn pé kí ni ríṣì tó ṣe bá dùn ó ní ká má wọ̀rì gbódújọ́ tíyàwó ìyá rẹ bá sọ bí tó ti bó wá bí ọmọ rẹ bá lẹ́tọ̀ọ́ bí ò lẹ́tọ̀ọ́ ọjọ́ tíjà rẹ bá ti sọ ìjọ náà lòun ò ní bá dùn mọ́. Wàhálà bá bẹ̀rẹ̀ lórí ẹ̀, wọ́n lọ síwájú àwọn àgbààgbà wọ́n lọ rojọ́, gbà wọ́n déwájú àwọn àgbààgbà tí pírẹ́yọ̀ pọ̀ bàbá àti bíbá lahùn ó níṣẹ́ ìmọ̀ pé lágbájá ọmọ lóòdì kejì ni kì í sọ máa gbolé àwọn. Ó ní ẹ sọ fún ìyá rẹ̀ kí ìyá rẹ̀ ó bóde kí ìyá rẹ̀ wá kó wá múlẹ̀ lójú orí bàbá rẹ̀, ẹni tó pé bàbá rẹ̀ pé òun lòún bí fún. Ibi tọ́rọ̀ ti pèsè jẹ nìyẹn. Yorùbá ìran tó lágbára ni wọn adẹ ní làákàyè gan, a kì í fẹ́ kó gún ilé wọ́ bọ́ta, a kì í fẹ́ kó gún ilé wọ́ bọ́ta. Tí ìlànà ìjọba nílẹ̀ Yorùbá tí Yorùbá padà sọ́wọ́ àwọn tó láwo láti jọ tó bá ná mú ọba wọ ìpẹ̀bí ilé orò náà mú wọ kì í ṣèpẹ̀bí pé ó kàn tilẹ̀kùn mọ́ rí pé ó lọ ń jẹ súyà lọ́mọ tírítírí. Ìpẹ̀bí àwọn nǹkan tí ó mọ rí bẹ̀bẹ̀ ni wọ́n ti mọ kọ́ lẹ́kọ̀ọ́ ayé bá a ṣe ń lògbà. Gbogbo nínú oògùn tí wọ́n máa fún lò ń bẹ̀ gan ìsọ̀yé wà nínú ẹ̀ torí iye rẹ̀ gbọ́dọ̀ máa sọ 24/7 kó wọ́n bá ṣẹjọ́ dá torí ipò Elédùmarè ní gẹ́gẹ́ bí Olúwo ṣe sọ yẹn lórí pé ipò Elédùmarè àwọn náà represent Elédùmarè. Tí Yorùbá wá fi ń qualify wọn òun ni ẹni tó rí ṣàdá pé orí ló yan òun náà síbẹ̀. Ṣé gbogbo èèyàn tó fẹ́ àrólé Elédùmarè lórí ṣe ni? Ibi tí Yorùbá ò ti yé Olúwo nù. Ṣé gbogbo èèyàn tó fẹ́ ṣe àrólé Elédùmarè gẹ́gẹ́ bí Olúwo ti sọ̀hún ṣé gbogbo wọn lórí ṣe? Àbí Olúwo ò mọ̀ pé àwọn táwọn jọ dupò yẹn pọ̀ òun ló kàn já mọ́ lọ́wọ́ lórí fi sa òun dá. Tolúwo bá tó tún sọ lẹ́ẹ̀kan sí pé òun yìí sóòsà wàláhì wọn ó gba orí lọ́wọ́ rẹ̀ wàláhì tàláhì ẹ̀rí tí ó ṣẹlẹ̀ sí orí wọn ó gbà lọ́wọ́ rẹ̀ kì í ṣe pé wọ́n bẹ lórí o orí rẹ̀ tí ń gbé tí fi ń rí ìrìnàjò yẹn yóò padà lẹ́yìn rẹ̀ tí ń sọnù. Orí ló sa Olúwo dá o láàrin àwọn tí wọ́n jọjọ dù ú lòun náà fi dára àwọn òrìṣà. Tí Yorùbá ò bá yí ẹpìn jókòó kẹ́ẹ̀kọ́ torí pé tí ń dalẹ̀ Yorùbá rú ní àìgbọ́ èdè Yorùbá mọ́ ibi tá a ti kó kunu. Ètò ìjọba à ń jọba ńlẹ̀ Yorùbá gbọ́dọ̀ padà sọ́wọ́ àwọn awo, àwọn ni wọ́n ní. Gbogbo à ń gbé adéláàfáà lórí kiri máa fi kìrìsìtẹ́nì ìjọba ìlú àwọn èèyàn ló bá kíní jẹ́. Kò sí ní tó kàn wọ́n nídìí à ń fi ní ìjọba, kò sí ní tó kan àwọn, kò sí ní tó kan àáfà, kò sí ní tó kan ìgbàgbọ́. Àwọn aláwo ìlú ló ní. Ìdí sì ń ba ètò yìí jẹ́ ojú wípé gbogbo ilẹ̀ Yorùbá pátá ẹni ìlú tó bá ti jẹ́ ìlú ọlọ́ba tẹ́ bá wọbẹ̀ ilédì kan ṣoṣo ilédì àwò kan ní máa wà ńbẹ̀. Ilédì yìí ni wọ́n ti yanjú gbogbo òrìn àjò ọba tó fẹ́ jẹ. Kò sí ní tó kan mọ́sálásí ńbẹ̀ àti chọ́ọ̀chì o. Ibi tá a ti ń gẹ̀ẹ́tì ẹ̀rọ gidi eré àyè ni. So ó wá sọ àwọn ọba di yẹpẹrẹ. Ọba wa dẹni tí wọ́n ẹlòmíà mọ́ ọba lójú àsọ̀rọ̀ sí wọn. Ọba ìlú òòṣà ẹjọ́ torí Ọlọ́run ọba ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yìí kò lè parí síbí ìbàyìí lálẹ́ yìí bọ́rí torí pé time ti lọ ọ̀rọ̀ yẹn ò lè parí síbí ó sì continue lágbára Ọlọ́run tó bá dọ̀la a máa fún yín bó bá ṣe ń lọ. Ẹ ṣé mo dúpẹ́. Ẹjọ́ torí Ọlọ́run tẹ́ bá ti ń rí àwọn fídíò wa ẹ má bá wa share ẹ̀ káwọn èèyàn lè mọ bó ṣe ń lọ. Ẹ má bá wa share ẹ̀ káyé ó rí kí wọ́n mọ̀ pé àwọn èèyàn kan náà wà tí ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ.